ní tìbúra Tinubu yìí ẹ kàn ń dààmú ara yín ni o lójú ọ̀pọ̀ àwọn olóṣèlú báyìí, pàápàá àwọn olóṣèlú alátakò, bíi kílé ẹjọ́ pàṣẹ lójijì pé wọn ò gbọ́dọ̀ gbéjọba fáṣíwájú Bọ́lá Tinubu tí wọ́n dìbò yàn, INEC sì ti kéde orúkọ ẹ̀ pòun ló wọlé ni. Ohun táwọn olóṣèlú yìí ń tẹnu mọ́ ni pé bẹ́jọ́ bá ṣì wà ní kóòtù kò yẹ kí wọ́n ṣèbúra fẹ́ni tí wọ́n ló wọlé. Bó bá ṣe pé lórílẹ̀‐èdè tó dára la wà, bí nǹkan ti ṣe yẹ kó rí nìyẹn. Abẹ́jọ́ wo ni ó padà jáde lẹ́yìn tí wọ́n bá ti fa ààrẹ jẹ? Ta ni ó wà dájọ́ pé kí wọ́n yọ dànù? Kò sórílẹ̀‐èdè tírú ẹ̀ tí ń ṣẹlẹ̀ tí ò ní dogun, kò sì lè ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí. Kò sì sẹ́ni méjì tó ń farú ìwà ìṣedéédé òfin yìí jà àwọn olóṣèlú fúnra wọn lọ. Nítorí béèyàn bá tẹ̀lé tiwọn, kò sí kinní kan tí ó ṣe ń pa àdàgbàsókè ìlú àti tìjọba. Àkọ́kọ́ kọ́ nìyí tí wọ́n ó máa ṣẹjọ́, tí wọ́n ó búra fẹ́ni tí wọ́n bá ló ti wọlé. Ní 1979, nígbà tí Fẹ̀dẹ́kò tó ń ṣètò òdìbò ìgbà náà kéde pé Alhaji Shehu Shagari ló wọlé, tó lóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ sì gbalé ẹjọ́ lọ. Wọn ò tí ìdájọ́ náà tọ́gagun Olúṣẹ́gun Ọbásanjọ́ tó jẹ́ ààrẹ Nàìjíríà àgbà náà ti ń kéde pé bóyá wọn parí ẹjọ́ o, bóyá wọn ò parí ẹjọ́ o, àwọn ó gbéjọba fẹ́ni tí Fẹ̀dẹ́kò ti sọ pé wọlé ń tà wọ́n. Nídìí èyí, nígbà tírú ẹ̀ ṣẹlẹ̀ ní 1983, t'Awólọ́wọ̀ tún lòun yóò pẹjọ́ nítorí òun nígbàgbọ́ nínú òfin. Ẹ̀rín ni wọ́n ń fi rìn, nítorí ìjọba tó ṣètò òdìbò náà ló wà lórí àlééfà. Wọ́n sì ti mọ̀ pé kò sí ìdájọ́ adánidúró kan tí ó ti bẹ̀ jáde. Bẹ́ẹ̀ l'Olúfálàyí gbé Ọbásanjọ́ lọ sí kóòtù ní 1999. Ẹjọ́ náà ò dìbùrọ̀ Ọbásanjọ́ lọ́wọ́. Alex Ekwueme gbé Ọbásanjọ́ àti PDP lọ sí kóòtù ní 2003. Ẹjọ́ náà ò dábùrọ̀ Ọbásanjọ́ dúró. Abubakar Atiku gbé Màárù Yar'Adua lọ sí kóòtù ní 2007. Ẹjọ́ náà ò dábùrọ̀ Yar'Adua dúró. Atiku yìí kan náà gbé Buhari lọ sí kóòtù ní 2019. Ẹjọ́ náà ò dábùrà fún Buhari dúró. Nídìí èyí, yóò ṣòro kẹ́nikẹ́ni tó máa retí ìpẹ́jọ́ tí wọ́n ń ṣe yìí wọn ò fi dábùrà Tinubu dúró. Bẹ́ẹ̀ àwọn olóṣèlú yìí, àwọn ló yẹ kí wọ́n ti ṣàtúnṣe tí wọ́n bá fẹ́ rú ètò bẹ́ẹ̀. Ọdún 16 làwọn PDP fi wà lẹ́gbìmọ̀ aṣòfin. Tí wọn ò bá fẹ́ kí rú ètò pé kí wọ́n máa gbéjọba fẹ́ni tí wọ́n bá ń ṣẹjọ́ ẹ̀ lọ́wọ́, àwọn ni wọn ìbá ti ṣe sínú òfin Nàìjíríà láàrin ìgbà tí wọ́n fi ń ṣèjọba. Àwọn APC ti lọ́dún 8 báyìí. Bó bá ṣe pé tó bẹ́ẹ̀ kò dára, àwọn náà bá ti gbé sínú ìwé òfin gbogbo ìgbà tí wọ́n fi ń ṣèjọba. Ṣùgbọ́n jẹ́lù lásán lọ́pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa. Bó ti wù kétò náà burú tó, bí wọ́n bá ti ń rí jẹ ń bẹ̀, tàbí bétò àbúrú náà bá ṣàǹfààní fún wọn, ẹ ní gbóhùn wọn o. Àsìkò tí ò bá ṣàǹfààní fún wọn nìkan lẹ́rìí tí wọ́n máa pẹjọ́ wẹ́wẹ́, tí wọ́n máa dààmú aráàlú, tí wọ́n máa fẹjú fẹmú lórí tẹlifíṣàn. Àwọn ẹlẹ́tànú gbogbo. Borílẹ̀-èdè kan tí wọ́n ti ń létò ìjọba democracy bíi tiwa yìí bá dára, ọwọ́ àwọn olóṣèlú bẹ̀ ló wà. Nítorí lára wọn wọn ó ti yan olórí orílẹ̀-èdè, lára wọn wọn ó ti yan àwọn aṣòfin, tí wọ́n sì yan àwọn mínísítà àti gómìnà tí ó ṣèjọba. Bí wọ́n bá ti lè jókòó ronú fún dàgbàsókè ìlú, bẹ́ẹ̀ ni dàgbàsókè náà ó ṣe rí. Ṣùgbọ́n tí wọ́n bá ti jókòó tó bá jèrè káríkájẹ, ìjẹwùrù, kíkówó ìlú mì nìkan ni wọ́n bá jókòó, kò sí ìlọsíwájú kan tí ó dé. Ìyẹn ló ṣe jẹ́ bí Nàìjíríà bá lọ síwájú bíi máìlì 10, wọn ó tún sáré padà sẹ́yìn bíi máìlì 12, tí nǹkan wa gbogbo sì ń rí bó ti ṣe ń rí. Káwọn olóṣèlú yìí bára wọn dànù sọ́hùn o, kí wọ́n má fi wo olè àtijẹkújẹ wọn kẹ́nikẹ́ni lọ́kàn sókè, kí wọ́n jẹ́ kí wọ́n ṣèbúra fẹ́ni INEC kéde ẹ̀. Bí wọ́n bá sì ti mọ̀ pé irú ètò bẹ́ẹ̀ ò dára, kí wọ́n ṣòfin tí ó tètè yí padà kí bòmíì tó dé. Ṣùgbọ́n láti fẹ̀tẹ̀ sílẹ̀ máa palàpalàpà báyìí, ariwo lásán tí ò ní ṣẹnì kankan níre ni. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.